mo ṣe làbọrú mo ṣe làbọyè mo ṣe làbọ ṣíṣe o gbogbo lé ẹ káàárọ̀ o àbí mo ní ẹ kúrọ̀lẹ́ o ẹ jẹ́ ká fún Ajani Bello lákàrà ẹ jẹ o àkàrà tí mo ṣe lánàá ṣe mọ̀ pé mo sọ fún yín pé eléyìí tó ti jóná ń bẹ̀ òun ni ti Ajani Bello so a máa fún ní àkàrà ẹ jẹ a fẹ́ wò bóyá Ajani Bello á là fún ní agbára láti wá jẹ àkàrà lórí ìta báyìí tó bá jẹ àkàrà yẹn a máa mọ̀ pé ebi ti pa Ajani Bello ebi ti pa gidi gan torí ebi ló pa kú gbànàbí ṣe pé ebi mọ́nú kú bó ṣe jẹ́ pé ànábì jẹ gbèsè kú ni Ajani Bello náà ebi pa kú ni so màá tó débi oríta ibi tí a ti fẹ́ fún Ajani Bello ní àkàrà tiẹ̀ àwọn alálẹ̀ ilẹ̀ yìí kì í ṣe pé mo fi ṣe ibi lórí ilẹ̀ yìí o Ajani Bello ló sọ wípé òun máa sọ òkò ìbànújẹ́ sínú ìran tiẹ̀ láì ṣe ìrànlẹ̀ kóòtù òjìrì òun lèmi náà ṣe fẹ́ wá ṣe lé láti lè fi sọ fún Ajani Bello wípé there is no peace for the wicked yálà ó wà láyé ni àbókú àwọn ayé máa drag yẹ lẹ́yìn tó bá kú tán gbogbo ẹ̀sẹ̀ tí ò ní kú yẹn sórí nìyẹn dojú títí arẹ́sẹ̀ pa ọkọ̀ lélẹ́yìí o ibi tí ìyẹ̀pẹ̀ wà gangan mo fẹ́ lọ tó máa jẹ́ oríta màá tó dé bẹ́ẹ̀ sì tèmi náà lè sá wọlé òtútù yìí pọ̀ o màámi máa ní wàhálà ọmọ yìí pọ̀ àkàrà Ajani Bello ní sẹ́wọ̀n pé ètò jóná yẹn mo lóhùn lónìí so mo fẹ́ fún ní tiẹ̀ mo wá wábi tí yẹ̀pẹ̀ pọ̀ sí bí náà ni màá gbà lọ́lé ìwé lọ́la so ẹ jẹ́ kẹ́ wojú mi ṣe ti rí òtútù yìí wà ń bẹ o òtútù wà ń bẹ o bẹ́ẹ̀ lọ fún Ajani Bello lákàrà ẹ̀ ni o tí Ajani Bello bá gbé àkàrà jẹ àá pè náà bóyá tó bá dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ àá mọ̀ pé Ajani Bello lágbára tó bá wá dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ àtúgbè ṣépè èpè lórí ìran ẹ̀ tìran èpè làwọn máa gbéṣẹ́ lórí ilẹ̀ wa màá tó dé oríta yẹn nísìn oríta mẹ́ta ni mò ń bọ̀ ibi tí yẹ̀pẹ̀ wà ibẹ̀ ni mò ń lọ ẹ ti rí ìyẹ̀pẹ̀ tí ń wà gbogbo bíi díẹ̀díẹ̀ onta road ni mo fẹ́ fún Ajani Bello ní àkàrà eléyìí tí mo promise yẹ lánàá ṣe mo pé tipẹ́ tó ti kú ebi dẹ̀ pa kú ni ẹ̀rí bàtà tí mo wọ̀ jáde níwọ̀n tí mo rò pé màá dúró létí ilé ṣe nìyẹn o àwọn gbàrú mọ́lẹ̀ ibi tó ní máa lọ náà ni mò ń lọ yìí ṣàn pé ebi pa Ajani Bello kú ni bí ebi ṣe pa Muhammadu kú so a fẹ́ wò bóyá àkàrà ilé náà ẹni tẹ́bí bá pa kú kò yẹ kó dìnnà yẹn pé òun ò ní jẹ́ kí ló tó ṣe ní jẹ́ gbà pé bí pa kú ni àtún help ẹ̀ náà ni dragging yẹn ó ń lọ ni a máa drag Ajani Bello tá a bá rí òkú ẹ̀ gan a máa lọ drag ẹ̀mí tó sin sí. àwọn alálẹ̀ wa wọ́n ti lọ tipẹ́tipẹ́ tá a dẹ̀ respect wọn tá a ń bọ̀wọ̀ fún wọn ìwọ wá sọ pé torí ó gba ẹ̀sìn òṣì kan torí owó wọn á drag àwọn alálẹ̀ wa ọ̀nà kan lọ báyìí ṣé ó ti pé oríta mẹ́ta bẹ́yẹn oríta méjì ni wọ́n ní ẹ̀ta ń ta wo ẹ̀rín tọ̀gbẹ̀rì Ajani Bello ẹni bẹ̀rẹ̀ fèsì ní bí ìlọkàn mímú kí n da àkàrà Ajani Bello lẹ́ka wá pé bóyá ó máa wá jẹun lẹ́sẹ̀kẹsẹ̀ àkàrà rèé o ẹ máa gbọ́ o àkàrà elépo ni o ṣe ẹ ti rí báyìí sọ lánàá ní eléyìí tó jóná ju Ajani Bello ẹ já wá pé ibi tá à ń wí la dé yìí o
ẹ̀yà wá pé Ajani Bello kó wá gba àkàrà ẹ̀ o bóyá Ajani Bello agbára tí a là fún a jẹ́ kó dáhùn. Wọ́n ní tabapòkú ní kópó alàyè ló máa dáhùn. Ajani Bello alákọ̀ọ́kọ́ rẹ̀ rèé o tó o bá ti dáhùn òde ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ó dàgùn tó jẹmọ̀jẹmọ̀ òde lẹ́bàá ó dá láàmù tí ń jẹ lẹ́bàá ògiri. Ajani Bello gbogbo ibi tí mo wà yìí mi rẹ́ nìkankan wọn ò dá lóhùn ṣe ti rí báyìí ṣe pé Ajani Bello ò dáhùn èmi nǹkan mo dúró síbí o ẹlẹ́ẹ̀kẹta rèé o Ajani Bello kó o tètè ya dáhùn ni o wọ́n ní bá a bá pòkú ní kópó alàyè ló ń dáhùn o tó o bá ti wá dá mi lóhùn ẹlẹ́ẹ̀kẹta yìí àti gbàgbọ́ wípé o ti di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ o ti dá àgùntàn jẹmọ̀jẹmọ̀ tó ń jẹ amọ̀ ó wá ti wá di aláàmù tí ń lọ lẹ́bàá ògiri ibẹ̀ ló máa kú sí o ẹlẹ́ẹ̀kẹta rèé o kẹ má sọ pé mi ò waste time o bóyá ibikíbi tó bá wà nǹkan kí nǹkan tó bá ń ṣe kó lè tètè dá mi lóhùn náà ni o ẹlẹ́ẹ̀kẹta rèé o Ajani Sheikh Ajani Muyideen Bello o ẹ̀dùn náà dà kó fẹ́ dáhùn wèrè ò dáhùn ààrẹ nìkẹ́ni bí o ṣe ti rí báyìí gbogbo bíi ló lọ ṣáláàlú ààrẹ nìkan kan o ṣe ti rí báyìí àkàrà rẹ̀ rèé o tó bá ń pójú ló ń tiẹ̀ tó tètè wá dáhùn ebi ló pa ẹ́ kú bẹ́ẹ̀ pín ṣe pa àná bí kú tó bá ń pé bí ojú ló ń tiẹ̀ tó tètè dáhùn ẹ ti rí bíbí báyìí ẹ máàkì ẹ̀ dáadáa kí ní blue kan báyìí táìsì blue ni kò ní fẹ́ lọ lọ́la a máa wá wò ó tí Ajani Bello bá ti jẹ́ ajẹ́ pé ebi ti pa Ajani Bello gan ara ẹ̀ ò dẹ̀ gbà á mọ́ olówó jẹ́ nígbà tá a sí ń bẹ̀ ojú ló tì ní ṣe dá wa lóhùn ní ìsìn ẹ jẹ́ ká filẹ̀ tó bá tún di ní ọ̀la tí bóyá ìdájí ni mò ń jáde lọ bọ̀ tí bá dé láti ibikíbi tí mò ń lọ màá wá wò bóyá Ajani Bello ti comply ó ti dáhùn àti filẹ̀ fún báyìí o kọ́ má sọ pé àwa oníṣẹ̀ṣe àdá fún Ajani Bello ló ń jẹ látìgbà tó ti kú tá a ti mọ̀ pé ebi ló pa á kú bébí ṣe pa ànábì kú tánàbì jẹ gbèsè kú Ajani Bello tó mo lè lọ bẹ́yìn àbí ká máa yọjú wò ni ẹ jẹ́ ká yọjú wò bóyá Ajani Bello máa bọ́ ta bóyá ojú ló ń tì mo ti dúró sára àgọ̀nà ẹ jẹ́ ká wò ibi tí mo dà á sí ló wà lọ́nkàn yẹn ààrẹ nìkan kan Ajani Bello wà o ẹ jẹ́ ká fi ilẹ̀ bóyá ó sì ń gbọ́hùn wá ó ń gbóhùn wá Ajani Bello ibikíbi tó bá wà ilẹ̀ máa gbóná mọ́ ẹni o láṣẹ Èdùmàrè o ò ní ní sinmi láàárọ̀ ò ní ní sinmi lọ́sàn-án ò ní ní sinmi lálẹ́ o jọ́kíjọ́ tèmi bá ti rántí orúkọ ẹ mo wà life mi ò sí life èpè ni máa gbé ẹṣú ẹ tọmọtọmọ bó ṣe máa rí fún ẹ nìyẹn láṣẹ Èdùmàrè àtàwọn tó dàbí tiẹ̀ nílẹ̀ kóòtù òjìrì àtàwọn tó ń gbèrò láti dàrí bíi tiẹ̀ rádaràda júùjù ló máa gbẹ̀yìn ìgbésí ayé wọn wọn ò ní fọwọ́ rọrí kú àìsàn ló máa pa wọ́n láṣẹ Èdùmàrè kíbi tí wọn náà bá dẹ̀ wà náà dẹ̀kẹ̀rẹ̀ ó máa jẹ́ gbá kiri ni tó bá tún wá so wá jẹ àkàrà yìí ẹ gbà làwọn parúmọlẹ̀ máa tún fi lé ẹ lọ o ò ní fi ìfọ̀kànbalẹ̀ jẹ àkàrà láṣẹ Èdùmàrè bó ṣe máa rí nìyẹn tímọ́tímọ́ létí mọ́rí tìmọ̀tìmọ̀ lálámọ̀ mámọ̀ bó ṣe máa rí fún ẹnìyẹn òun gbogbo ọ̀rọ̀ tí mo sọ lé ní kàṣà iṣẹ́ o ẹni tó bá sọ pé kó má ṣe kóhun náà bá ẹ pín bẹ́ẹ̀ o láṣẹ Èdùmàrè kẹjọ pín bẹ́ẹ̀ náà ni kò ní kúrò lórí ẹ bọ́ sórí tòun ẹjọ́ máa pín ni ọmọ tọmọlẹ́ máa pín láṣẹ Èdùmàrè ẹni tó bá sọ pé eléyìí tí mò ń ṣe lénìí òun ní nǹkan burúkú tóun rò sí mi lọ́kàn àbí tóun fẹ́ ṣe fún mi ayé yín jọ máa bàjẹ́ papọ̀ ni o wàá kú ní kékeré ò ní dàgbà ìwọ tó bá dẹ̀ ti dàgbà wàá dàgbà òfò wàá dàgbà àyà wàá gbàgbà dáradá wàá máa ṣe wúre pé kó kú ni pé ikú yá jẹ̀sìn lọ bó ṣe máa rí nìyẹn láṣẹ Èdùmàrè ẹ̀ tí mọ̀ nǹkan kan tèmi bá sọ̀rọ̀ èmi máa ṣe ni ṣé ó ti yé yín ẹni tó bá tún gbẹ́mú sílẹ̀ Yorùbá a tún máa fàkàrà lọ ó dẹ̀ máa kú bó ṣe máa rí nìyẹn
ẹni tó bá gbé mú sórí ilẹ̀ mi tó dẹ̀ wà lórí ilẹ̀ mi tó ń jẹun tó ń jẹta tó ń jẹpo tó ń jẹyọ̀ tó tún fẹsẹ̀ tẹ ilẹ̀ yẹn mọ́lẹ̀ màá ránṣẹ́ àkàrà sí ẹ màá dẹ̀ jẹ́. Mo ti jẹ tàwọn ará Aṣíwájú kò hun mí kò sì ní hun mí lórí tiwọ náà. Bó ṣe rí nìyẹn ṣó ti yé yín. Torí ẹ̀ gbogbo nǹkan tá a bá ń ṣe láyé yìí ká má ya ọ̀dàlẹ̀. Tá a bá ti ya ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ máa bálẹ̀ kú ẹni tó bá dalẹ̀ àṣekí ni á bálẹ̀ lọ. Bó ṣe rí nìyẹn. Ẹnikẹ́ni tó bá ti gbé lórí ilẹ̀ wa tó ti dàgbà lórí ilẹ̀ wa tó ń jẹ tó ń mu tó ń mèkì owó lórí ilẹ̀ wa tó wá sọ wípé iṣẹ́ tóun máa ṣe tóun máa yàn láyò ní kóun máa bà ilẹ̀ wa jẹ́ kí ló tí wọ́n kan ìdíkà tó rìn nǹkan ṣe ẹni. Kóun máa bà ilẹ̀ wa jẹ́ ayé ẹ̀ máa pàjẹ́ ó máa pasán láyé ni àwa la máa jàkárà ẹgbẹ̀yìn. Kò ní bẹ́ẹ̀ sú ẹ fún tọmọtọmọ. Bó ṣe rí nìyẹn èmi lọ lé o ṣó ti yé yín. Gbogbo rádaràda tẹ̀rù pẹ́ ń ṣe àsìkò yẹn ti kọjá lọ 2025 la wà yìí. Bàbá kan ti sọ lórí TikTok tí ó ní a máa fàájà ni ní fàájà máa rún sí wẹ́wẹ́ gan ni tó máa rún sí wẹ́wẹ́ tó ní exist máa wá dáná sun kí gbogbo ẹ̀ kúkú parẹ́. Ṣó ti yé yín ẹni tó bá mọ̀ ọ́ ṣe tó bá lò ó ya wèrè àwọn kan ò ya wèrè wọ́n in fact wọ́n ní mi ò tẹ̀ mọ́ mo yẹ fẹ́ sọ dìgbòlugi kéré lẹ́gbẹ̀ẹ́ wọn. Ó bá tún di lọ́la tí n bá dé láti ibi iṣẹ́ àbí ilé ìwé jàre tí n bá dé láti ilé ìwé màá yà níbi ibẹ̀ yẹn màá yà ń bẹ̀ àtúnsáré ṣe fídíò àwò bóyá Bello ti rọ̀ wá ó ti wá jẹ àkàrà ẹ̀ tí ò bá rọ̀ wá ó tún dáràn tẹpẹtẹpẹ la máa tún fi sẹ́ tẹ̀ ń bá àkàrà yẹn ń bẹ̀ ó dáràn tí ìbá tún bá ń bẹ̀ ó wọnú ìṣòro ayé ẹ̀yin ẹ̀ sunkún lọ ni ojoojúmọ́ ẹ̀ tó bá tún kúnnú yín àtújàkàrà yín Bello yẹn àti fi ṣe connection sí gbogbo ẹ̀yin àfa àti ṣéèkì ẹ máa kú káwa máa jàkàrà eléyìí tó bá tún tóbi inú yín tó bá tún kú àtújàkàrà kò jù bẹ́ẹ̀ lọ kò ní í wá èmi ti délé o tí bá wọ underground ní ìsìn nẹ́tíwọ̀kì máa lọ àríjù báyìí lọ ẹ ṣeun ó dìgbà o love you all.